CC TV. Eriwoya àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú eriwo ṣùpẹ́ o mi ní eriwoya àwòdì ẹ̀gbá o eriwoya àwòdì ìṣà o eriwoya díá fún wọn nífẹ̀ẹ́ akẹ́lú bẹ́ẹ̀bẹ́ẹ́ ẹni dé eriwoya ló ní àsinmi ẹni dé eriwoya ló ní àsinmi ẹni dé eriwoya ló ní àsinmi ẹni dé eriwoya ló ní àsinmi. Mo ní ìjápọ̀nlá o làwọn ìjápọ̀nlá àwòdì òkè láwọn ìjàgbálárè ó bí ẹ̀lú ìlú akọ ẹ̀lú ìlú wọ́n bá lò rí èṣù wọ́n fẹ́ ìjámere bẹ́ẹ̀ láwọn mo bí bẹ́ẹ̀ láwọn má kọ́ ìbà ni wọ́n ṣe fá fún tíṣàkọ́ bí Elédùmarè àgbọ̀tún ọlọ́mọ atẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì omi ẹ̀yìn ìṣòwò ọ̀pẹ́ ìmọ̀ọ́júbà kí n tó ṣàwọ̀ kí n tó ọpẹ́ mọ̀ọ́júbà kí n tó ṣàwọ̀ ẹ̀yìn ìṣòwò ọ̀pẹ́ mọ̀ọ́júbà kí n tó ṣàwọ̀ mọ̀ọ́júbà akọ́dálẹ̀ mọ̀ọ́júbà àṣẹ̀dá mọ̀ọ́júbà àràbà lótùfẹ̀ mọ̀ọ́júbà ọkùnrin tó wò mí mọ̀ọ́júbà ọkùnrin tó wò mí mọ̀ọ́júbà ọmọdé mọ̀ọ́júbà àgbàlagbà mo ṣe ẹ̀làbọ́lù mo ṣe ẹ̀làbọ́yè mo ṣe ẹ̀làbọ́yè mo ṣe ìforíbalẹ̀ níwájú ajínlọ èèpà malẹ̀ o ìmalẹ̀ èèpà orúkọ tèmi ni olóyè Ifátọ́ba Adéyẹmí tí mo jẹ́ ọba Ẹ̀wà Onífà gbogbo ìlú Ẹ̀gbá tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ ìtanijí lénìí tàbí tí a lè pè ní ọ̀rọ̀ ìyànjú tàbí ọ̀rọ̀ ìṣítí. Kí ni àkọlé ọ̀rọ̀ ìṣítí mi lénìí tàbí ọ̀rọ̀ ìtanijí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lénìí òun ni tí à ń pè ní ríro ara ẹni pin tàbí ríro ènìyàn pin. Kí ni ìhà tí Ifá kọ sí irú ìwà báyìí? Kí ni ìtumọ̀ ká máa rora wa pin? Ifá ló jẹ́ kó yé wa pé ìwà tí ò bójúmu ní láti máa sọ pé à ń ro ara wa pin yálà wípé à ń sunkún pé àwọn ojú ọmọ tí Elédùmarè tí ì dá wa lóhùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń wojú Ọlọ́run fún ọmọ tó ṣùkú díẹ̀. Ifá yìí jẹ́ kó rí ẹ pé má ro ara rẹ pin. Kò sígbà tí Elédùmarè kì í dá ẹ̀dá lóhùn. Elédùmarè mo ṣe ní ìwúre pé gbogbo ẹni tí àwọn ojú ọmọ fún Elédùmarè àdá lóhùn ọlẹ̀ ayọ̀ àti ẹlòmíì wà tó jẹ́ pé ó ń wá ọ̀nà àti là ọ̀nà àti níláárí tó ti wá lọ ro rẹ̀ pin. Ẹlòmíì wà lọ́pọ̀lọpọ̀ wà ní olúgbogbo lọ́pọ̀lọpọ̀ ti di láti ara ìrònú láti ro rẹ̀ pin tó wò pé tí Elédùmarè ò lè gbọ́ tó ń mọ́. Ifá yìí jẹ́ kó yé wa pé kò sígbà tí Elédùmarè tí ò lè dá ẹ̀dá lóhùn tí a bá ti ní sùúrù tí a dẹ̀ ní ìbẹ̀ lọ́run tí à ń ṣe ètùtù tí à ń dá Ifá wa. Ifá sọ pé gbogbo orin pátá tí a fẹ́ pátá ló máa tó wa lọ́wọ́. Ṣé ká wá rora wa pé ẹlòmíì ti ro rẹ̀ pé ó ti lọ pokùnso pé inú àìsàn tó ń wá ẹ̀ ìdíhùn dẹ̀ lè bọ́ nú ẹ̀ báyìí pé nǹkan tó ń ṣòwò yìí ṣé nǹkan ló máa gbẹ̀mí òun. Ìrora ẹni pé ni níṣẹ́ là ń wò pé Elédùmarè ò lè ṣe nǹkan kan fún wa mọ́ nìyẹn. Ifá yìí jẹ́ kó yé wa pé ká máa ro ara wa pin. Ẹlòmíì wà nílé iṣẹ́ tó ti ṣiṣẹ́ tí ò tó rérè ká má wí òdì kejì. Ifá yìí ní pé kó máa ro ara ẹ pin ìrísí ń bọ̀ wá fún ẹ. Ifá yìí ti ń sọ pé tí a bá sì lè máa gbìyànjú tí a ò rora wa pin tí a nígbàgbọ́ pé Elédùmarè òun ló ń ṣòwò òun ló ń ṣọmọ òun ló ń ṣe gbogbo láti pàṣẹ irúnmalẹ̀. Ifá yìí sọ pé gbogbo orin tí à ń fẹ́ pátá Ifá ní yóò máa tó wa ní ọwọ́. Ká ní ìgbàgbọ́ kúnkún nínú Elédùmarè ká dẹ̀ máa ro ẹ̀dá ẹgbẹ́ wa pin wípé lágbájá báyìí síbi tí ẹ ti tán. Ifá yìí jẹ́ kó yé wa pé ká máa ro ẹnì kankan pin. Ifá ń sọ pé kò sí ẹni tí Elédùmarè tí ò kọ rere mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti ro ilé ayé ara ẹ̀ pin olójẹ́ kọ́pọ̀lọpọ̀ máa lọ gbé òògùn olóró jẹ
ọ̀pọ̀lọpọ̀ míì ẹlòmíì á lọ bẹ́ sódò látara kó ti rora ẹ̀ pele. Ifá ní káyé ìwà báyìí ìwà tí ò dáa ni, ìwà tí Elédùmarè kọ́ ẹ̀yìn sí tí Ifá ò faramọ́ rárá. Ifá ní káyé ṣe gba ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pátápátá á wà lọ sínú odù Ifá mímọ́ Ìwòrì lọ́tùn òun Ọ̀bàrà ní òsì tí àwọn babaláwo ń pè ní Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀, òun náà ni wọ́n ń pè ní Ìwòrì Ọ̀bàrà. Ifá yìí ló ń sọ báyìí wípé àjàkàṣù sunkún pọ́hùn òyò kí ni kẹ́ni tó ń wá tìlú òrìrì jẹ́ ó ṣe. Ifá fún Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ tó lóun ò dúró de fámọ́. Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ rèé gbogbo nǹkan tó ń dáwọ́lé nígbà náà níṣẹ́ ló ń já sí pàbó fún un. Tó bá roko ọdún tó bá roko ọdún náà ni òjò nírọ̀ dáadáa ní gbogbo nǹkan ẹ̀. Ẹ̀dún tó bá lẹ̀sùn roko míì tó tún dáko tí ó tún ṣe dáadáa èyí ọdún náà làwọn àgbọ̀nrí àbáwọn ẹranko gbogbo wọn á fi jẹ oko ẹ̀, gbogbo nǹkan ẹ̀ wá dojú wá lọ bá àwọn babaláwo. Ìgbà tó kọrí sí oko aláwo wọ́n ń ṣe ní kó rúbọ, wọ́n ní kó má ro rẹ̀ pé o, wọ́n ní ọlà ń bọ̀ fún Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀, wọ́n ní kó lọ ní sùúrù, wọ́n ní tó bá yá wọ́n ní Elédùmarè máa tó gbọ́ ìrì ẹ̀, wọ́n ní pàápàá wọ́n ló máa dẹni ọba. Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ ó lóun gbọ́ gbogbo ètùtù tí wọ́n ní kó ṣe ó ṣe. Nígbà tí ó máa yá ọdún kìíní kò rí nǹkan kan, ọdún kejì náà gbogbo nǹkan ò tí ì dára fún, ọdún kẹta bẹ́ẹ̀ náà wá wò pé òun ò lè máa wá báyìí lọ, ó dàbí pé tí Ifá ń sọ fóun òun ò lè tẹ̀lé mọ́. Kí ló máa wá ṣàkóso òun nínú igbó wá lọ dàrú lọ́kàn rẹ̀ pé òun máa lọ sínú igbó, tóun bá lọ sínú igbó òun máa lọ pokùnso síbẹ̀, wá tóun bá pokùnso síbẹ̀ ilé ayé òun ti tán, tó gbogbo nǹkan tóun ṣe kò ní àṣeyọrí. Ẹ̀rí Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní lọ nínú igbó. Nígbà tó dé inú igbó ó pa kóróbójú òkú sókè. Nígbà tó pa kóróbójú òkú sókè ó fẹ́ ti ọrùn wọ̀. Aráàlú ìlú òdì kejì kẹ̀dẹ̀rẹ́ ogun ti kó wọn bẹ̀, ogun ti jà wọ́n. Wọ́n já Ifá, Ifá ń sọ fún wọn pé kán forí lé gbó kí wọ́n máa rí ẹni tí wọ́n máa fi jọba níbẹ̀. Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ ó nawọ́ láti mú okùn báyìí láti pa mọ́ra ẹ̀ ní ọrùn. Láwọn ẹni kó dúró, Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ má máa so má máa so má máa so. Wọ́n bá gbé e, wọ́n bá bẹ́ẹ̀, wọ́n ní kí ló dé? Àwọn ní gbogbo nǹkan tóun dáwọ́lé ní ìyọrí sí rere, ilé ayé ti sú òun, gbogbo àwọn ẹgbẹ́ òun ti gé èèyàn, wọ́n ti fẹ́yàwó, wọ́n ti bímọ, wọ́n ti jó ìyá mọ̀lì, wọ́n ti lànà, wọ́n ti rùtà, wọ́n ti ní ẹṣin lẹ́ẹ̀kan. Wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní Elédùmarè ti wá gbọ́ ìrì ìwúrí ẹ̀ báyìí, wọ́n lásìkò tó, wọ́n láwọn náà wá ọba nílùú àwọn ni tó lè mú ìlú àwọn dúró ní Ifá fi ní káwọn gbónílé igbó. Wọ́n máa mú Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀, wọ́n wẹ̀ lólo, wọ́n wẹ̀ lólo. Ìjọ́ tí wọ́n fi lédu oyè nìyẹn, ìjọ́ tí ó di ọba. Nígbà tí ó di ọba ló ṣèwà rántí, ó wá ń sọ ìtàn ìgbésí ayé ẹ̀ tó fi ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú ìlú náà wípé gbogbo àwọn tó ń wá owó ó ní kí wọ́n fi tòun ṣàdíkọ́gbọ́n, kí wọ́n fi ṣe àwòkọ́ṣe, ó ní kí wọ́n má rora wọn pé ó ní tó bá pẹ́ títí ó ní gbogbo oore tí wọ́n fẹ́ abẹ́ sí ní tó wọn lọ́wọ́. Ìjọ́ tí inú ẹ̀ dùn rèé, ìjó ló ń jó, ayọ̀ ló ń yọ̀, ó lóhun àtẹ́bọrú, wọ́n na kì í tẹ́bọrú. Tífá ẹni bàṣẹ babaláwo ẹni làánì, àwọ̀ ẹni a máa yin Fá. Ó ní àṣẹ lóòótọ́ ni bẹ́ẹ̀ ni babaláwo tèmi ṣẹnu lé ní Fá. Àjàkàṣù sunkún kóhun kò yó kí nìkẹ́ni tó ń wá tìlú òrìrì jẹ́ ó ṣe. Ifá fún Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ ìtòlóhùn òdì òde fámọ́, ó lóhun ó re inú ìgbẹ́ lọ rè èso sí, wọn ló ṣe kiri ẹbọ ni kó máa mú ṣe. Ǹjẹ́ Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ má máa so, ó bá máa dúró orí oyè pọ̀. Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀ má máa so. Ifá yìí fi yé wa pé tí àbá lóra wa pé tí a bá nígbàgbọ́ wípé Elédùmarè ló ń ṣowó, Elédùmarè ló ń ṣe ọmọ, Elédùmarè ló ń ṣe ọlá, Elédùmarè ló ń ṣe ọlá, Elédùmarè ló ń ṣe gbogbo nǹkan pátápátá, a ní máa ro ara wa pin, a ní máa sọ pé àsìkò ti tó pé nítorí pé èèyàn sunkún orí kan ló wá fi torí ẹ̀ lọ para ẹ̀ dànù àbí ló fi lọ ṣe rẹ̀ léṣe. Ìwọ tó wà nínú okùn ìkété àìsàn ní ìgbàgbọ́ wípé Elédùmarè ló àbí ẹ̀ dìde, má ro rẹ̀ pé kó ti já síkú fún ẹ. Tí a bá ní ìgbàgbọ́ wà rí pé àjíǹde ara yóò jẹ́ fún ẹ. Mo ṣe ní ìwúre fún àwọn tó wà lórí ìkété àìsàn pé wọ́n á dìde, àjíǹde ara máa jẹ́ fún wọn, àjíǹde ara máa jẹ́ fún wọn. Okùn agbè nígbàgbé dìde wọ́n á dìde. Èkìkà kì í dùbúlẹ̀ kókó wà ìlara ọ̀tá lé.
gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ wà lórí ìkẹtì àìsàn kò ṣe é níwúrí pé ara yín á le ẹ má rora yín pin Elédùmarè á gbé yín dìde. ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́mọ tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ ẹ ní ìgbàgbọ́ má rora ẹ pé ò lè bímọ mọ́. ẹ rí i níṣẹ́ ayé ọ̀làjú ọ̀pọ̀lọpọ̀ tó ti rora wọn pé tẹ́lẹ̀ tú IVF ẹlòmí ti bímọ níṣẹ́. bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ náà tí a bá nígbàgbọ́ ẹ rí i pé a máa bímọ kò ṣe é níwúrí pé ọlẹ̀ ayọ̀ á sọ ní gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọmọ àgbà ẹ̀mí àtúwà àgbàkóso òkú ìmúlẹ̀ àdìde ìwọ́n tó ń wáṣẹ́ tó kàwé ìwọ́n tó fẹ́ tó ń kàwé lọ́wọ́ tó fẹ́ ṣàṣeyọrí wàá ṣàṣeyọrí. ẹ jẹ́ ká tọ Ifá lọ kí á wá àwọn babaláwo tó jẹ́ ojúlówó tí wọ́n bá ní béèrè wọ́n bá ní ṣe nǹkan tí a máa ṣe gbogbo nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn wa yẹn Elédùmarè á ṣe. á tún wá lọ sínú Ifá kejì tí àwọn bàbá ń pè ní Ogbè lọ́tùn Ọ̀ṣẹ́ lósìn tí a mọ̀ sí Ògbèṣẹ́. Ifá yìí náà tún kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ jù nípa rírí ká máa ro èèyàn pin. Ifá ní ká máa bí a ṣe gbọ́dọ̀ rora wa pin náà la ṣe gbọ́dọ̀ ro àwọn èèyàn wa pin. Ará ilé wa ni ẹni tí ẹjọ́ wà níbi iṣẹ́ ni ẹni tí a rí pé ó kù díẹ̀ káàtó fún káàrò pé lágbájá yìí àìsàn tó wà nínú èyí àìsàn yìí ló máa pa lágbájá yìí kò lè bímọ mọ́ nígbà tó jẹ́ pé ó ti dàgbà ó ti wọ ẹlòmíràn ló ti wọ menopause kò ṣe nǹkan oṣù mọ́. Ifá yìí sọ fún wa pé ká má ro èèyàn pin àwa kọ́ la dá àwa dẹ̀kọ́ ní Elédùmarè tó ní ìkápá lórí ayé kálukú. Gbogbo iṣẹ́ yìí náà tó ń bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ nínú pé láti máa ro ènìyàn pin faníkáyé ro ènìyàn pin tábà ti rora wa pin ká má ro ènìyàn náà pin wípé kò sẹ́ni tí ò lè dára fún. Gbogbo iṣẹ́ yìí ló wá ń sọ bẹ́ẹ̀ wípé ojú tó ń pọ́n babaláwo apọ́n púpọ̀ òṣì tó ń tawó àtàlàmà ní tó bá pẹ́ títí a ò tọ́sẹ̀ wa méjèèjì gbọ́rọ̀ a ò fọ̀rọ̀ wá ṣe rírí bíbá fún Ọ̀rúnmìlà jànà ìtàwọn ẹbí ẹ̀ ó máa rò láròpin ẹbọ ni wọ́n ní ó máa mú ṣe ẹ̀rí àwọn ẹbí Ọ̀rúnmìlà náà pé Ọ̀rúnmìlà pé eléyìí ò dẹ̀ lè jí èèyàn mọ́ pé gbogbo bíi ń gbọ́dọ̀ pé eku ẹja ni wọ́n mú wá bá iṣẹ́ tó ń ṣe bí iṣẹ́ àánú ni báwo ló ṣe fẹ́ là báwo ló ṣe máa níláárí pé kò ní níláárí mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wo Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ wọ́n rò Ifá Ọ̀rúnmìlà wá wọ́n sún ṣeéṣe Ọ̀rúnmìlà wá gbọ́ wá tó òkè pọ̀rí ẹ̀ lọ wo ẹlẹ́dàá òun wọ Ifá ó dá Ifá kò sí Ifá méjì tí wọ́n dá fún gbogbo iṣẹ́ ni wọ́n ń sọ pé kó má ro rẹ̀ pé wọ́n láwọn tó rò ó pé wọ́n ní wọ́n sì máa padà wá bá wọ́n ní kó tún máa tẹ̀síwájú wọ́n ní kó ní abo ẹ̀dìyẹ wọ́n ní kó fi ṣe ètùtù wọ́n ní kó máa fi bọ òkè pọ̀rí ẹ̀ wọ́n ní kó pe ará kó pe ẹbí pé kí wọ́n jọ kí wọ́n á bóun jẹ abo ẹ̀dìyẹ yẹn wọ́n ní kó ní aró nípìn ẹ̀ wọ́n ní kó fi sí orí Ifá. Wọ́n ṣètùtù fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ṣètùtù tán ó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ẹ jọ ẹ wá bóun jẹ ẹdìyẹ tóun fi bọ Ifá wọn pé ẹdìyẹ là máa bẹ̀ jẹ ibi tẹ́ni tó ti pa kiri ti pa ọ̀bàdàn Ọ̀rúnmìlà ló Ọ̀rúnmìlà bá gbé ètùtù tí wọ́n ní kó ṣe ó fi bọ ó yọ́lẹ̀ fún Ifá ẹ̀ ó farò ní pín sórí Ifá bẹ́ẹ̀ sì ní bẹ Ifá ẹ̀rí gbọdún máa yí gbọdún gbogbo orin tí Ọ̀rúnmìlà ń fẹ́ ó bẹ̀rẹ̀ sí ní tú Ọ̀rúnmìlà lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní rí ṣe owó bẹ̀rẹ̀ sí ní wọlé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dára ó fẹ́ yàwó ó bímọ ó kọ́lé ó lẹ́ṣin léèkàn gbogbo orin ó ti pèsè sí Ọ̀rúnmìlà lọ́wọ́ Ọ̀rúnmìlà wá wò pé tí òun fẹ́ ṣe ọdún Ifá fún Ifá òun ó wá ní kí wọ́n bóun gbogbo àwọn mọ̀lẹ́bí òun àwọn ẹbí ará onímọ̀ bóun ṣe àjọyọ̀ Elédùmarè ṣe oore fún òun fẹ́ dúpẹ́ ó wá pa ẹran wọ́n sè é wọ́n á gbé síwájú òbí báyìí ó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ẹ̀yin arónípín ẹ yàwó wá kí ẹ wá gbà ẹ̀yin arónípín ẹ̀yin ò mọ̀ kójú tó ń pọ́n babaláwo apọ́n kíkọ́ ẹ̀yin arónípín ẹ yàwó wá ẹ wá gbà ẹ̀yin arónípín ẹ̀yin ò mọ̀ kó oṣù tó ń táwó atálà ní ẹ̀yin arónípín ẹ yàwó wá ẹ wá gbà ẹ̀yin arónípín tó bá pẹ́ títí a ó tọ́sẹ̀ wa méjèèjì gbọ́rọ̀ a ó fọ̀rọ̀ wá ṣe rírí ẹ̀yin arónípín ẹ yàwó wá ẹ wá gbà ẹ̀yin arónípín èrè gbogbo àwọn tó ti gbogbo tó kò lè yé èyí tó ti wọ́n bẹ̀ sí ní báyọ̀ tí wọ́n ń jẹ tí wọ́n mú mi Ọ̀rúnmìlà á fi wọ́n á wọlé tó kọ́ Ọ̀rúnmìlà dáríjì wọn Ọ̀rúnmìlà lóhùn dáríjì wọn ó ní kí wọ́n yé ru ẹ̀dá ẹgbẹ́ wọn pín mọ́ wípé gbogbo orin pátá Elédùmarè kò ṣe pé tí èèyàn bá lè ti ń ké sí Ifá gbogbo orin tí à ń fẹ́ pátá Elédùmarè máa ṣe fún wa ẹ̀kọ́ tí a fẹ́ fi kọ́ra wa
lénìí nìyí wípé kí ayé ro ara wa pin, káyé ro ènìyàn pin. Gbogbo nǹkan tó bá wùn kó lè dé bẹ́ẹ̀dá ní ìṣòro ká nígbàgbọ́ wípé nípasẹ̀ Ifá o, Elédùmarè máa ṣe fún wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí olóyè Fátọ́ba Adéyẹmí, mo jẹ́ ọba Ẹ̀wà Onífá ìpínlẹ̀ Ẹ̀gbá pátápátá. Mo kí wa wípé ire á máa kúnni fún wa, àdúrà wa máa gbà, ọkàn wa máa balẹ̀, a ó máa rí ṣe, a ó máa rí jẹ, a ó máa rí mu, a ó máa rí ná, a ó máa rí lò. Gbogbo orin tí à ń fẹ́ á tù wá lọ́wọ́. Pàmà. Ìṣẹ̀ṣe wa kó má parun o, ìṣẹ̀ṣe wa kó má parun, ẹ̀bẹ̀ là ń bẹ̀ Fá lábò Olódùmarè, ìṣẹ̀ṣe wa kó má parun. Ìṣẹ̀ṣe TV.